Yoruba Nation kò lè dúró. Ìtò yẹ kẹ́ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ máa agitate fún ni ìfẹ́ láàrin Yorùbá. Sunday Igboho ló dùn mí fún jù. Mi ní ìpè ní Igboho ọmọ Ìbàdàn nítorí ìlú tó yéèyàn bá dàgbà sí náà tó ti kọ́lé tó ti ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ní ọmọ Ìbàdàn ni. Ó dùn mọ́ fún Sunday Igboho. Ìwọ tó lọ ń dá lọ́lá olówó bíi tẹ́nìyàn lówó dé bó ṣe ń kó mọ́tò bọ̀gìbọ̀gì òun kó wọn wá Nàìjíríà mọ́tò ló ń ta ó kọ́lé aláyọ̀ ó kọ́lé káàkiri gẹ́gẹ́ ni wàhálà dúró gẹ́gẹ́ ní ìjọ̀gbọ̀n dúró torí pé a fẹ́ ní fíìmù yìí Sunday ò ti ní fíìmù kó tó join Yorùbá Nation kò sẹ́ni tí ò mọ Sunday Igboho ká lọ́dọ̀ àwọn politician ló wà ní ìsìn ìwọ náà mọ gẹmù lálọ bí MC Olúọmọ ó mọ gẹmù lálọ ní tán pẹ̀lú owó ẹ̀rọ ohun tó kó rẹ̀ sí wọn ju ẹ nílé kìíní wọn mú lékejì wọn fìbọn bàjẹ́ iṣẹ́ òtítì tó kó rẹ̀ sí. Wọ́n ní tọmọdé bá ń gégi nínú igbó àgbàlagbà ló máa mọ ibi tó wù sí tẹ́mi gan bá mo lè jà ní nígbà tí ẹ invite mi ẹni mo ní voice ẹni mo ní èrò ẹni kì í head Yorùbá Nation màmá ti lówó bíi kárú náà àwọn ọmọ ewé tó sì ń tẹ̀lé mi lówó burúkú àwọn olùwàfowófowó ṣàánú ìbí náà mọ̀ parọ́ fún wọn pa fẹ́ ra bọ́ọ̀sì o tá a máa fi káwọn àmọ̀tẹ́kùn bó tèmi ò mọ ọ̀rọ̀ pa bí ìmúwó tọrọ bí ìmọ̀ ṣe pẹ̀lú àwọn ọmọ tí mò ń fún lówó ní Nàìjíríà tí mò ń fún tó ń ṣe charity àpò ara mi nínú ewé àti gbòmí náà mo ti mọ owó yẹn èmi ò mọ̀ ọ́n ṣe ìwádìí tó ṣẹlẹ̀ nísìn Sunday Igboho yóò wo bí tí Yorùbá tiẹ̀ sí àwọn tó wà lẹ́yìn ẹ̀gán rówó ju ẹ̀ lọ àwọn tó ń wà lẹ́yìn tó láwọn agitators ń rówó ju ẹ̀ lọ ẹ mọ̀ wípé mo sọ níjọ́ tí wọ́n pààyàn sílé Sunday Igboho olóòótọ́ ìlú ní ìka ìlú tí gbogbo ẹ̀yin Yorùbá Nation ń sunkún gbà yẹn pé wọ́n pààyàn mo jáde níjọ́ náà mo ní wọn ò tí ì pààyàn wọ́n sì máa pààyàn ẹ rò pé kéèyàn gbàlù tẹ́ ẹ bá ń jà fún ìlú ẹ ṣe wà lórí ẹ̀ for 20 years ẹ̀yin kọ́ lẹ máa lò lú yẹn àbí ẹ̀ràn tí ogun ojúkú ni àbí ẹ̀ràn tí ogun Somalia ni ẹ lọ́wọ́ tí tó bí ẹ wo tó ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́lọ́wọ́ wọ́n pààyàn wọ́n kàn yẹn kan bá pààyàn lé Sunday Igboho ẹ níjọba pààyàn béèyàn bá fẹ́ gbàlù ẹ̀mí máa lọ lé lórí ẹ lọ sórí YouTube we take it by force ẹ wà ní pé ẹ̀yin tẹ́ ẹ gẹ́ta ara yín we are doing a peaceful rally Yorùbá Nation must go mo jáde ńjọ́ náà mo dàbí wéèrè nìyí ni ẹlẹ́fẹ́ kúrò nínú ìlú ó dàbí aláboyún tó bímọ oṣù tó lóyún oṣù 9 ìjọ ìkúnlẹ̀ bímọ ọrùn kan ayé kan ló wà ẹlẹ́fẹ́ bíra yín ẹfẹ́ kúrò nínú ìlú ẹ wá ní you are doing peaceful rally 419 níyìn ó lè níyìn orí Facebook èmi rí bí téèyàn ti ń agitate fún country lórí Facebook Yorùbá náà àti ẹ̀gbọ́n mọ́ Yorùbá tamati ẹnìkan má ti tàn láìsí ẹmúgbẹ́ Yorùbá náà Yorùbá gbà tí mo fún yín lépè rẹ̀ wá sórí platform yìí náà 419 gidi lẹ́yìn agitators yìí lọ́kọ̀ dùn pé àwọn tó sọ̀rọ̀ fún Yorùbá Nation ọ̀pọ̀lọpọ̀ òrówó ń bẹ àwọn tí lóyìnbó yẹn rówó chẹ́chẹ́chẹ́ ayé yín rè ẹ pẹ̀lẹ́ o àní wọ́n Nàìjíríà ìjọ tẹ bá rẹ́dí àti gba Yorùbá Nation kẹ mọ́ rẹ́dí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló máa sọnù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí torí ìlú tẹ́ fẹ́ kúrò ogun ò ní gbà fún yín ìlú ò ní gbà fún yín kí ló ń jẹ́ peaceful rally pa fẹ́ gba Yorùbá Nation now peaceful rally now gọ́ọ̀mẹ̀ntì àwa ní okay you can go peacefully ọ̀dẹ̀ lẹ́jọ́ ọ̀dẹ̀ Yorùbá ò lè jagun ojo ní Yorùbá ogun ẹnu nìkan lẹ́ni àti kẹ́ ẹ ṣògùn sọ́mọ làkejì ẹ̀yin ò rọ̀ kú bí àwọn Biafra ẹ mọ̀ iye àwọn tó ń ti pa nínú Biafra ẹ mọ̀ tó ti ń pa àwọn Biafra ṣán tí wọ́n rí gbàdọ̀ ni wọ́n rí gbà Yorùbá tẹ́ bá gbọ́ kẹ́ báyìí ẹ ti sá. lídà wo lẹ́rù epo rẹ́dì láti gbógun ti ìwà ìbàjẹ́ lídà wo ló lè ṣe èyíkéyìí tó bá lóun fẹ́ ṣe wọn á jẹ́ kó ṣe é ṣebí ẹ máa ń sọ wípé ìgbà kan wà ní last year ẹ máa ń sọ wípé kí àwọn Fúlàní kan eradicate gbogbo ọmọ Yorùbá àbí mà ẹ nítorí pé wọn ò gbọ́n wọn máa ṣe bí dìdìrín èèyàn tó bá ti sòótọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ó ń lọ ta wọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa táwa ní Yorùbá Nation tá à ń jìyà ẹ̀ nìyẹn tẹ́ bá sọ wípé wọ́n fi Yorùbá Nation wọ́n fi scam màmá ẹ wà lórí social media yìí ibẹ̀ làwa bá yín kò sí nǹkan tó ń lọ ń bẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ màmá ẹ gbọ́ orúkọ àwọn tí wọ́n ń gbowó
mo tún sọ nínú fídíò Mama Esabod tí ó bá ẹ ṣe findings lórí Yeye Dara lótìtọ́ àwọn fans mi wọ́n dáwọ́ àwọn ni wọ́n sọ fún mi lórí show pé àwọn tó rán máa flag wọ́n máa disturb mi tẹ́ bá ṣe show àwọn ni wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ ṣe studio fún mi èmi kọ́ ni mo dẹ̀ gba owó yẹn cash èèyàn tó bá mi ra gbogbo nǹkan tí mo fi ṣe studio nǹkan ẹyọkọ tí mo gé inú movement nìyẹn tó bá mi order fún kíní ẹ̀ ní Amazon receipt wà UK láti UK náà ti bá wa ṣe ọkọ mi ní ká ṣe bẹ́yìn ọwọ́ mi kan náà kò sí mi lè sọ wípé kò jẹ́ mi lè bá wọn sọ pé mi gé ní kankan pé bí ya studio lẹ́yìn studio Mama Esabod ẹ láwọn fans gan ẹni kí wọ́n bọ́ síta with proof ní ṣá kò ṣe pé wọ́n lọ kúkú kankan o tí wọ́n wá gbé jáde with proof ká dẹ̀ máa proof ẹ̀ torí tó bá jáde with proof àjọ máa jókòó ọ̀dà màtánẹ̀ ẹni kí wọ́n gbé jáde or anybody tó bá ní òun pè mí àbí mo pè òun both ìgbà tí òṣà wà ìyẹn Ìgbòho tó wà ní àhámọ́ àti ìgbà tán fi wọ́n sílẹ̀ díẹ̀ ní pé mo pè òun pé kó mo wá gba owó lọ́wọ́ òun pé mo fẹ́ lọ kó fún tó bá ní anybody tó bá pè mí báwọn fẹ́ fún òṣà lówó tẹ́ bá rí òṣà ẹbí wọn èmi máa ń bèrè àkáǹtì wo lẹ fẹ́ kan bá yín fi sí tó bá ti forward àkáǹtì máa send àkáǹtì yẹn sí wọn ìmí wà tó jẹ́ wípé Western Union ni máa ní pé kí wọ́n fi ṣe fún wọn àwọn náà máa send orúkọ information details náà máa bá wọn fi gbà èyí tó bá di kàráǹgídá pé bí yá ọ̀nà méjèèjì ẹ kò ṣeé ṣe pé kí n bá wọn ṣe immediately tí bá ti bá wọn post ẹ tí mo send ẹ sákàtì ni máa send receipt bá ṣe send ẹ transfer owó yẹn sákàtì wọn tá máa send ẹ sí wọn because mo believe pé kò sí amount of owó tí ó pọ̀ jù láti fún òòṣà ọwọ́ mi rè ọmọ ni máa fi gbé o èmi ò sí lára àwọn tó fi Yoruba Nation powó ṣùgbọ́n kẹ́ mọ̀ òtítọ́ kẹ́ máa kó gbogbo wa torí pé bí ẹ ní hatred sí ẹnìkan àbí torí ẹ kò fẹ́ bà tí wa jẹ́ ó kù díẹ̀ káàtó àgbàlagbà níyẹn ti kọjá ọjọ́ mẹ́ta lórí social media yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn show mi tẹ́ máa ṣe kò dẹ̀ yẹ ká máa rí lọ́wọ́ yín mọ́ for real àgbàlagbà níyín ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó yé yín nínú ó yé yín níta ó ti tọ́dún bí ọjọ́ mẹ́ta tẹ́ ti ń gbógun ti movement yìí by now ẹ má jẹ́ kó jẹ́ wípé gbogbo effort oníkálùkù wa tá à ń gbìyànjú làwa ń gbà ṣebí ọmọ Yorùbá ni yín ṣebí ó lè dọ̀la kẹ́ bọ́ síta kẹ́ ní ẹ̀yin ò ṣe ọmọ Yorùbá mọ́ ṣùgbọ́n Yorùbá ni language kúrò lẹ́nu yín náà ó tún lè tọ́tún la kẹ́ lọ́mọ Yorùbá ni yín tí ẹ̀yin ṣá ń ṣe show ẹ ṣe show for everybody now ṣé òyìnbó lẹ ṣe show fún ni ṣé Ìgbò lẹ ṣe show fún ni Mama Esabod ṣé ọmọbìnrin lẹ ṣe show fún ṣé kò ṣe Yorùbá wa gangan wọn àwa ara wa wọn lẹ ṣe show fún adẹ̀rírú ṣòwò oríṣiríṣi tẹ́ ṣe náà so tẹ́ bá wá fẹ́ ròyìn pé ẹ fẹ́ condemn effort àwọn kan ẹ frustrate àwọn kan then ẹ fẹ́ sọ̀rọ̀ kan lè sọ wípé torí ẹni voice láti lè bà iṣẹ́ àwọn kan jẹ́ láti sọ iná sí iṣẹ́ wọn àbí láti convince àwọn tí wọ́n ní knowledge tí wọ́n wà vulnerable tí wọ́n lè dánú rò tí wọ́n believe ọ̀rọ̀ ẹnu tiyín nípa ọ̀rọ̀ Yorùbá Nation ẹ jẹ́ wá sọ fún yín Mama Esabod àti gbogbo yín tẹ́ ń kọ̀kọ́ kúkọ̀ ń bẹ̀ ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín o Yoruba Nation kì í ṣọ̀tá yín o ìwọ tó bá jọmọ Yorùbá tó bá ń gbógun ti Yoruba Nation movement tó jẹ́ pé ìbàjẹ́ àti àwọn mistake kéékèèké àti àwọn ọmọ àlè tó darapọ̀ mọ́ wa torí àlè fẹ́ ru wọn kù kò síbi tí irú wọn ò sí tó bá jẹ́ Mama Esabod ẹ̀yin náà lè dá sílẹ̀ lẹ́ni nǹkan tó ṣẹlẹ̀ ń bì yóò ì máa ṣẹlẹ̀ ń bẹ̀ ṣebẹ́ ẹ̀yin náà rí nǹkan tó ṣe bí nínú show tẹ́yin ṣe tí ò ṣe ti movement ṣebẹ́ rí bọ́n ṣe ń gbà yín left right center ṣebẹ́ rí bọ́n ṣe ń fi orúkọ yín tán ṣe fi scam what about that kò sí ibi tí ṣe ò sí kò sí ibi tán ti kẹ́dì ìyàlẹ́ àgò ló yàtọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe máa gbé nǹkan kalẹ̀ tí ẹ̀ ní rí àwọn ọmọ àlè olóòórùn kan bẹ̀ sabotí ọ̀la ń pè wọ́n irú àwọn yẹn ló yẹ kẹjẹ kájọ pawọ́pọ̀ ká fi wọ́n dófin so that àwọn tó kù tó bá fẹ́ emulate wọn wọ́n á stop ẹ̀ ìwọ tó bá ní mo wà lára àwọn tó fi Yorùbá Nation mo ní kó dárúkọ bá mi mú proof ọjọ́ tí mo wá pè ẹ́ tí mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ bá mi mú proof ọjọ́ tó send owó 1,500,000 300 200 tó send ẹ̀ sákàǹtì mi tó nípo fún mi àbí ó di pé kí fún yàn kan mú proof ẹ̀ jáde ṣùgbọ́n tí ò bá ti sí ẹlẹ́dàá mi á jẹ gbogbo yín tẹ̀ ń kó gbogbo wa níyà á jẹ yín níyà because èmi ń jẹ ìyà gan ni mò ń fara gba oríṣiríṣi lórí ọ̀rọ̀ Yorùbá Nation movement tẹ́yìn kan bá sọ wípé kò sí ọ̀nà àbáyọ tẹ́rọ wípé kẹ́ máa fún wọn 5,000 kẹfì pèlè fún wọn ni èmi ò lè ṣe àwa kan ò lè ṣe nǹkan táwa kan dẹ̀ lè ṣe òun là ń gbìyànjú Ọlọ́run dẹ̀ ní kàn gbìyànjú wa torí kò sí ẹni tó mọ̀ ṣe tán láyé Ọlọ́run nìkan ló pé tí ẹ bá believe in this movement as you do tí ẹ bá believe nínú movement yìí láti 2019 títí dìsìn tó sì jẹ́ pé nǹkan tẹ́ rò pé tẹ́ bá ti sọ̀rọ̀ láti bà tí wọ́n jẹ́ láti waste effort àwọn tó kù kò lè dùn mí màmá
torí wípé Ìgbòho gan tó bá yín ṣe ní ọdún tí ó ní problem ẹ̀yin lẹ fòbọ́ síta abiyamọ lẹ jẹ́ ìyá lẹ jẹ́ àgbàlagbà lẹ jẹ́ bí Ìgbòho tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè bí lọ́mọ bó bá jẹ́ àbúrò yín bó bá jẹ́ ọkọ ọmọ bó bá jẹ́ ọkọ ọ̀rẹ́ bó bá jẹ́ ẹbí tó bá jẹ́ ọ̀rẹ́ yín ṣé ẹ máa tètè bọ́ síta èèyàn tó wà nínú ìṣòro tó fẹ́ lọ pamọ́lé ṣé ìgbà àkọ́kọ́ tó máa gbógun ti àwọn tó bá dìde fún ilẹ̀ Yorùbá nìyẹn ṣé wò ṣe fún Bọ́lá Ìgè ṣé wò ṣe Fáwọlé àti gbogbo àwọn ọmọ yìí àgbààgbà bẹ́ẹ̀ ẹ̀yin dẹ̀ lo opportunity tí yín torí pé jẹ́ ẹni views ẹ bọ́ síta ẹ bẹ̀rẹ̀ sí ní báyé ọmọkùnrin yẹn jẹ́ lẹ́ni tó close mọ́ yín ti ẹ̀ rántí ìjọkọ̀ tẹ́jọ́ ṣe màmá ẹ ò bẹ́ṣu bẹ́ gbà tẹ wò lẹ́ẹ̀mejì pé tẹ bá tiẹ̀ dẹ̀ yìí máa já lọ́rẹ́ gan náà tẹ̀tẹ̀ máa ṣe anything kó tẹ̀ ṣe kọ́kọ́ kúrò inú ìdààmú yẹn màlẹ́ ti bá ti jẹ́ kò sórúkọ tẹ́ ẹ̀ pé tán lórí social media ẹ wí tán ẹni pàgùn ìyá lẹ́nu ẹ wí tán ẹni kírẹ̀kírẹ̀ ti pọ̀ ẹlẹ́ẹ̀tì bá wí ẹlẹ́ẹ̀tì sọ̀rọ̀ fún kí ló ń ṣe pẹ̀lú Yorùbá tẹ́yìn ò bá lè sacrifice fún àwọn ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá lótìtọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò ṣe kú fún bọ èèyàn oníwo tí wọ́n èmi ò jà fún Yorùbá kankan ayé tèmi ni mò ń jà fún màmá ayé àwọn ọmọ mi mò ń jà fún ṣé yìí lè lọ Nàìjíríà ènìyàn báyìí ṣé àwọn ọmọ yín wọ́n lè sọ pé dọ́là káwọn fẹ́ relocate lọ sí Nàìjíríà ṣẹ́yìn kò ní wọlé àwẹ̀ tí pé kí ló fẹ́ lọ ṣe wọ́n ti fẹ́ ti bí ọmọ mú yín ni báwo lọmọ yín ṣe máa lóun fẹ́ kẹ́rù lọ́la kóun fẹ́ lọ relocate ní Nàìjíríà àbílẹ̀ Yorùbá ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró nìyẹn ẹ̀yin dẹ̀ ni ẹ ti àbádọ̀ wọn táwa kan bá sọ pé àwọn àbádọ̀ wọn kò yẹ kẹ́ máa jẹ́ pé gbogbo ìgbàlẹ̀ máa fi gbógun ti movement máa condemn effort wa. ọ̀kan láàrin Yorùbá torí ilé tí a kò bá fi ìfẹ́ kọ́ ẹ̀mọ̀ pẹ̀lú wo ló máa wó mo ní tẹ́ bú bàbá. Mama, you are very right ma àgbà yẹn adalẹ̀ kò sí ìfẹ́ láàrin àwọn ọmọ Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn ọmọ ìran ọmọ Yorùbá ni wọ́n ń ṣe ọmọ ìyá Haúsá wọn a máa gbógun tira wọn wọn á fi ìfẹ́ hàn sí àjèjì tí wọn ò ní gain anything ṣùgbọ́n ara wọn yẹn àfi lá bọ ibi tí èmi ti wá máa dá yín lóhùn Mama Esabod ipa wo gẹ́gẹ́ bí àgbàlagbà tí irú wa ẹ̀ bá máa wà wòkọ́ṣe yín àti ọ̀pọ̀lọpọ̀ bí yóò bá dá sí ipa wo lẹ́yìn náà ti kó ń gbà tẹ̀mọ̀ wípé kò sí ìfẹ́ láàrin wa ẹ̀yin náà wà láàrin wa o tá àjọ nífẹ̀ẹ́ síra wa ẹ̀yin náà wà ń bẹ̀ o ipa wo lẹ́yìn ti lo opportunity tẹ̀ ti ní lórí social media tẹ̀ fi gbé ọ̀rọ̀ bí ìfẹ́ ṣe máa generate bó ṣe máa wà láàrin wa ọ̀nà wo lẹ ti contribute wípé ti realize pé kò sí ìfẹ́ láàrin àwọn ọmọ Yorùbá ti sọ̀fẹ́ nù ipa wo lẹ ti kó láti mú ìfẹ́ yẹn wá ǹjẹ́ ti encourage wa ǹjẹ́ ti gbé ìgbésẹ̀ èyí tẹ́yin náà ṣe lórí show màmá tẹ́ ẹ̀ ṣe fún àwọn Yorùbá lè ṣe show fún ṣé gbogbo show tẹ́yin náà ṣe ǹjọ́ mú ìfẹ́ dání bí èrò bẹ́ẹ̀ màmá mi ò ní sọ́ọ̀tì yín àlàyé ọ̀rọ̀ tẹ́ ṣe lèmi náà ṣe. oyè Professor Akintoye náà ẹ ló lè lòun náà ẹni APC ló tún bá ṣiṣẹ́ ṣé Yorùbá tí èdè wọn ò kára wọn ṣé Yorùbá tí èdè yín kan kò yé èdè yá kan ò yé ọmọ èdè Yorùbá èdè àríyànjiyàn ilẹ̀ Yorùbá tá a fi àríyàn. Màámi gbogbo bẹ ṣe sọ ọmọ Yorùbá èdè wọn àríyànjiyàn wọn ò nífẹ̀ẹ́ ara wọn ọmọ wọn ò nífẹ̀ẹ́ ọmọ wọn ẹ máa rántí o gbogbo bẹ ṣe sọ yẹn ọmọ Yíbò kọ́ lẹ̀ sọ sí Yorùbá lẹ̀ sọ sí tó já sí wípé gbogbo tẹ̀ sọ yẹn ẹ̀yin gangan ló kọ́kọ́ bá wí as number 1 ẹ̀yin gangan Yorùbá nìyẹn abẹ́ ti gbàgbé mà. yàn tá a fi dá ṣe wá rí ìrìn kẹ́ ẹ sọ wípé lára owó tẹ̀yìn náà rí gbà ẹ ti bá olóyè Sunday Igboho kọ́ ilé rẹ̀ tán jó ẹ mọ̀ bá ṣe kankan. ibi tẹ́ bá rìn dé oníkà ẹ mọ̀ dé màmá èèyàn mélòó láàrin wa lẹ ti pè wípé òkè Igboho nípa property ẹ̀tànjó kí ni ìgbésẹ̀ tá ti gbé kí ló ń ṣẹlẹ̀ nípa ọmọkùnrin yẹn kí ni báwo ni kàṣà báwo ni kàwùdí torí àgbàlagbà ni yín ààrẹ ṣáà ti gbọ́ pé ó ti tọ́jọ́ bíi 3 tí Igboho ti gba freedom ó sì wà ní Kútọ̀nù torí ìdí kan àbí ìmí ni màmá ipa wo lẹ́yìn náà ti kó tẹ́ ẹ bá ti wá tẹlifóònù nọ́mbà tẹ́ pé Igboho tẹ́ ẹ kí tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ dẹ̀ jẹ́ kó realize pé gbogbo torí gbogbo nǹkan tẹ́ sọ nípa ìgbà tí ó sì around gbogbo ẹ̀ ló gbọ́ fine kò lè fi yín ṣe nǹkan kan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́rara kò séèyàn tó máa jẹ́ màmá tó bá jẹ́ yín náà ẹ wà highly disappointed ẹ ò fi ṣe tẹ́gẹ́ jẹ́ ká lẹ́lẹ́yọ́rọ́ lọ́nà ká wá fàbọ̀fẹ́ dìye ẹni gbogbo owó tá a gbà àní mo tún sọ màmá àlówó wo àwọn wo ló ń gbowó mo lé mi ò gbowó mi ìmọ̀ nípa ẹ̀ tí ẹ bá ń wo program Yoruba Nation movement ẹ rí wípé mo di ẹni tó èmi ní media tí mo ní ọ̀tá jù ní movement lẹ́ni kí ni ìdí nítorí mo máa ń sọ fún wọn láti bí 2 years ago pé bẹ́ẹ̀ ṣe ń náwó
fáwọn èèyàn àgàgà àwọn àtàwà láàrin diaspora including me èmi tún náwó mi ní ìgbé bá ṣe náwó kí orí bẹ́ẹ̀ torí ká rọra náwó yẹn torí ìgbà tá bá máa nídìí owó gangan genuinely tí owó yẹn máa nídìí tá máa nídìí ẹ̀ badly fún movement there is possibility ká má lè dáwó mọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n understand mi tán gbógun tèmi pé kí ló kàn mí àìmọye nínú tó wà ní gúrùpù mi tí mo fojú jọ wọ́n gẹ́gẹ́ bí ìyá tí wọ́n padà lọ pé mítì lẹ́yìn pé kí wọ́n lọ máa wọ́nu Dara kí ló kàn bẹ́ẹ̀ tẹ́ni mídíà bá lóun fẹ́ gbowó ṣó kàn ní ṣó yẹ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí ló kàn ẹni kó fi tí ẹ ṣe tí ẹ jàre tí wọ́n bá fún mi ní ikọ́ tó ń sọ nígbà náà ni pé tí wọ́n bá fún mi lówó ìyẹn ò ní kọ́kọ́ má fún ẹlòmíì lówó náà mo dẹ̀ pariwo àìmọye ló bá mi jà tán ṣépè fún mi tán ṣe oríṣiríṣi here we are today mi ìdí nìyẹn tí mo ṣe máa dìde gbogbo ibikíbi tó bá ti ń kó gbogbo wa papọ̀ kó lè ní wá lórí ọ̀rọ̀ lówó dé nínú Yorùbá Nation àwọn yẹn ò ní máa fi yà wípé mo sí wọn ní pẹ́rẹ́ ìpàkọ́ kọ́ máa fi jẹ mí kọ́ tún máa fà bá mi lórúkọ jẹ́ kàmí kọ́ àwọn tó bá wọn tó fi ìrìn àjò yìí powó ní jẹ́ ní mi nígbà mami mi nígbà mi láìkẹ́ ẹ̀ mà mi láìkẹ́ ẹ ṣe mami tẹ́ sọ wípé Professor Akintoye pé wọ́n tún pè lólè pé APC gbogbo ẹlẹ́mọ̀ kò sí nǹkan kan tá ẹ̀mọ̀ Yeye Esabod lórí social media àfi tẹ́ ẹ̀ bá fẹ́ sọ ẹ̀yin náà rí wí ẹgbẹ́ nípa ọmọbìnrin tó pèrè ẹ̀ ní mo dúpẹ́ onídìrí tó bẹ́gì ìjà wọlé ìgbà tó wọlé rí bí gbogbo wa ṣe welcome ẹ̀ rí bó ṣe bẹ̀rẹ̀ ó ló bẹ̀rẹ̀ ní lásìẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbógun ti bàbá Akintoye ó ní àfi tóun bá lé bàbá Akintoye kúrò ó bẹ̀rẹ̀ sí ní condemn effort bàbá yẹn pẹ̀lú ọjọ́ orí wọn ìgbé kan gbé kúrò òkúta ló ń ṣe ìgbà kan ní irọ́ ló ń pa ó fi ń powó ní APC ló ṣiṣẹ́ fún ti gbowó lọ́wọ́ Tinubu ti ṣe gbé ó ti ṣàwo ṣé nítorí bàbá ń lead wa fún self determination kí ilẹ̀ Yorùbá kó dá dúró does that mean pé bàbá ní láti bá gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá jà kí ló fẹ́ fàjà ńbẹ̀ kí ló dé tí bàbá ò lè bá wọn ṣe onídìrí onídúpọ̀ onítìrí ó bẹ̀rẹ̀ wèrè ó bẹ̀rẹ̀ ogun ti máyì bàbá yìí òun ló bẹ̀rẹ̀ sí ní fún wọn lórúkọ oríṣiríṣi àti Ìgbòho gan tẹ́lẹ̀ tí wọ́n ní pé kó má dá sí kò sí nǹkan tí wọn ò pé tán a ò rí kẹ́ ẹ bá wa dá sí ọmọbìnrin yẹn náà a ò rí kẹ́ ẹ sọ̀rọ̀ sí wípé wá bí ipò tó ń dùn yìí ibo ló ti rí tó ti ń ṣerú ẹ̀ ìgbésẹ̀ tó ń gbé ibo lórí tó ti ń ṣerú ẹ̀ ó fẹ́ dákí ní irú ni wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn ká ní bóyá ẹ̀yin náà bá wa sọ òtítọ́ ọ̀rọ̀ nígbà yẹn bóyá ìbá máa wọ́ sí tó báyìí ṣùgbọ́n ìgbà tó jẹ́ wípé fẹ̀kọ̀tẹ́lẹ̀ ẹ ò láìkì movement yìí lójú yín ẹ̀ ń rí bẹ́ẹ̀ ni wípé a níṣẹ́ à ń wá attention àbí nǹkan kan oríṣiríṣi tẹ máa ń pè màámi tẹ bá pè ní attention náà ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọwọ́ yín láti bá ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá Nation kò ń ṣe attention sìgá kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin gan lẹ máa ń jẹ́ kí àwọn ọmọ Yorùbá tó bá láwọn ṣetán láti dìde fún ìtẹ̀síwájú ilẹ̀ wa ìran wa àti àwọn ọmọ wa ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ máa ń jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kó bá wọn lọ́kàn because wọ́n máa ń sọ wípé ọmọ Yorùbá ò ṣe é kú fún màámi ẹ̀yin náà máa ń sọ ẹni Yorùbá ò ṣe é kú fún wípé Ìgbòho ò tí ì mọ̀ kankan bọ̀ màmá ẹ̀yin náà máa ń sọ gbogbo gbà pé nǹkan ti bàjẹ́ ẹ̀yin lẹ sọ pé wọn ò ṣe é kú fún ẹ̀yin lẹ sọ pé nǹkan ti bàjẹ́ tí ẹ̀yin bá wà lábúròdù tẹ́mi wà lábúrò táwọn ọmọ wa wà lábúrò tá a bá dàgbà tá a dògbò tán torí ẹ fẹ́ wó parí ẹ fẹ́ ìdìjọ òbí ẹ ó tún gbé dáyà jù báyìí lọ ẹ dògbò gangan bẹ́ẹ̀ ni tá a bá wá lọ àwọn ọmọ tá a bí sílẹ̀ tá a bá rò pé àwọn máa lè ṣe bí àwa tí wọn bá lè ṣe bí àwa tí nǹkan bá yí bọ́rọ́ tó ṣèǹjì mọ́ wọn lọ́wọ́ lábúròdù tó jẹ́ kànráǹdì gan Nàìjíríà yẹn náà ní láti padà lọ ṣé nǹkan tó irú kọ́ńtì tó wà Nàìjíríà yẹn bí nǹkan ṣe ń lọ irú ibẹ̀ yẹn lẹ́rù pé inú yín máa dùn báwọn ọmọ yín wà bí àtọmọdọ́mọ yín ìyẹn lèmi ń rò ọjọ́ ọ̀la mi ni mò ń rò ọjọ́ ọ̀la mi ni Ìgbòho ọjọ́ ọ̀la Ìgbòho onígbòho ń rò títí ẹ̀ ti tàwọn ọmọ yìí ọjọ́ ọ̀la bàbá Akíntóyè àti ilẹ̀ Yorùbá àtàwọn ọmọdọ́mọ wọn ni wọ́n lò náà wò tí gbogbo wa ẹ ṣe dìde kí ló dé àwọn táìrí tó ń ṣe ní òtítọ́ tẹ́kì praise wa tẹ́kì yín ìwà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ṣe jẹ́ wípé negative side of it ó nìkan lẹ máa ránṣọ mọ́ just because you want to make us look stupid just because you want to frustrate our effort just because you want people to realize that you know how to talk and you are over you know it all that you know it all ma it is not nice ma it is not good ma. It is not good ma. Gbogbo nǹkan kọ́ lèèyàn máa fi ń ṣe fracas. Gbogbo nǹkan kọ́ lèèyàn máa fi ń ṣe ọ̀rọ̀ pé kíní. Ẹ lè ní views kó kàn mí èmi kì í heavy èèyàn mi kì í jealous èèyàn. Most especially lórí ọ̀rọ̀ social media torí mi ò wá síbẹ̀ láti wá ṣe competition anything wọ́n bá nǹkan tí bá lè ṣe am okay. But mama ǹjẹ́ tilẹ̀ máa ń rò pé each time tẹ bá ti condemn effort àwọn èèyàn tí wọ́n jẹ́ ìyà burúkú even sẹ́yìn àbí lọ́wọ́lọ́wọ́ nínú ìrìnàjò yìí it is ẹ mọ bó ṣe máa ń pè ènìyàn tó bá jẹ́ ẹ̀yin náà nígbà o
ẹ ti sọra yín di nǹkan mi sórí social media. It is very unfair ma. Mi ìwà bú yín o, àlàyé tẹ́ ṣe ni mo try láti ṣe ma. Yorùbá wo bí iná alẹ́, Yorùbá ro bí omi òkun, Yorùbá ẹ ronú, ìkà kúnnú yín, ọ̀tẹ̀ kúnnú yín, ẹ̀yin lẹ máa padé kún, ẹ tó máa ládé òkun, ẹ kàn fi Yorùbá Nation, ẹ fi scam àwọn èèyàn lọ, ẹ fi gbá wọn lọ gbàgbó sí tó tí òrèlé ti kọ́lé nínú gbogbo yín, ẹ wá lo orí Sunday Igboho, ẹ wá tarí ẹ̀ sí odi ìlú. Ìkà ni yín, Madam Esabod. Ìkà ni yín o, Ọlọ́run ọba ń gbọ́, ara tó bá wù yín ni kẹ́ fi mí dá lórí social media. Kò sí wàhálà, ṣé mọ̀ pé yín ni tán, ẹ̀yin lẹni fans, ẹ̀yin lẹni the whole world, ẹ̀yin lẹni the whole Nigeria, ẹ̀yin ni everybody mọ̀, ẹ̀yin lẹ everybody ń gbọ́rọ̀ yín, kò sí wàhálà. Ìkà ni yín fún àwọn èdè tẹ́ pè mí. Àwọn wo ló fi Yoruba Nation scam? Gbogbo ẹni tó fi Yoruba Nation tó darapọ̀ mọ́ Yoruba Nation fún statement tó jáde lẹ́nu yín, ẹ ò tẹ́ fi scam Yorùbá, tẹ́ fi scam gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ ò ní ṣoríire láyé àtọkùnrin àtobìnrin yín. Bẹ́ẹ̀ bá kọ́gbà ilé ìrì ló máa wo, gbogbo nǹkan tẹ́ fi owó Yoruba Nation tẹ́ fi kó jọ, ọ̀run máa sanná sí ni. Gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ jẹ́ kí wọ́n máa kó gbogbo wa papọ̀. Èmi tún ná owó mi nínú Yoruba Nation, bẹ́ẹ̀ ni ẹnu mi gbà, àyà mi gbà, mo ní rìsíìtì gbogbo owó tí mo ná láti 2019 títí this very moment, gbogbo rìsíìtì, gbogbo rẹ́kọ̀dì ẹ̀ wà ní báńkì, gbogbo bí tí mo ṣe transfer sí. Ẹ wá ní wọ́n fi scam àwọn tí ò nílé. Tó bá ní any property tí mo ti ní property mi as a matter of fact, ìgbà tí mo ti darapọ̀ mọ́ movement mi ò ra anything, mi ò ṣe anything sí Nàìjíríà. Àwọn ìwọ̀nba nǹkan tí mo ti ní kí tó join movement ó ní mo ṣì ní síbẹ̀. Mo ń gbọ́ nígbà kan tẹ́ sọ ní orí show yín sometimes ago tẹ́ sọ wípé wọ́n ròyìn òbítíbitì owó tèmi gbà èmi lọ fowó kọ́lé sí village mama. Ṣé wọ́n lè sọ fún yín pé ẹ gbowó ẹ lọ kọ́lé sí village tẹ́yìn ò mọ̀ tọdún tẹ́ máa débẹ̀ tẹ́ ẹ̀ lè débẹ̀ mọ́ láíláí. Báwo ni mo ṣe máa lówó tí mo máa gbowó máa lọ fi kọ́lé sí village jẹ́ ọdún tí mo ti débẹ̀ láàsì? Kí ni mo fẹ́ lọ ṣe ní village? Èpè ńlá nìyẹn kẹ́. Ẹni owó tí mo bá make, tí mo bá tẹ̀ wá make owó nínú movement yìí wà lẹ́ẹ̀ màmá mo ṣiṣẹ́. Ọlọ́run ọba ń gbọ́, bẹ̀lẹ̀ ta ṣe pé ọ̀pọ̀lọpọ̀ gọ́ta jọ ń ṣe àwọn tó wà Nàìjíríà tán lè fọwọ́ yí orí wọn, tán lè sọ wípé go there, sit down there, don't do this and do that. Ó ní everybody ń fún lówó. Irú èmi bẹ́ẹ̀ tó rántí mọ̀ pé kò sẹ́nibọ̀dì tó lè, ó ò lè sọ fún mi wá lọ ṣe léèfélè, eléyìí ni kò ṣe tán ni kò má ṣe. Wọn ò lè fún mi lówó, wọn kì í fún mi. Very few people ló ń support me with how much? With how much? Màmá mi like o. Ẹ wá wí tán ẹni wọ́n fi scam wọ́n wá lo Ìgbòho tó wọ́n tarí ẹ̀ sí ẹ̀yìn odi. Màmá abiyamọ ni yín o, ẹ ò sì rojọ́ àgbéyìnde. Mo fi Àfọlábí mà ti jáde láyé, ẹ jẹ́ ká máa rojọ́ kan ìjọkàn tá ó la ẹnu tá ò ní lè pàdé mọ́, tí a ó gbé apá tí ò ní ṣe gbé, tá ó gbé ẹsẹ̀ tí ò ní ṣe gbé. Gbogbo nǹkan tá a bá ṣe nínú ayé á kó àwa àti gbogbo mo mọ̀ wí mo mọ̀ sọ, gbogbo mo lè gòkè mo lè sọ̀kalẹ̀, a máa dúró tì wá nínú sàré. Nígbà tó bá fi ẹrú fún ẹrú, tó fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀, tí ọkùnrin lọ tóbìnrin lọ, tó nílé lọ, tálejò lọ, tó ní kálukú lọ, á kó ẹ̀yin nìkan ní bíbẹ̀. Àsìkò èmi nìkan náà pẹ̀lú lọ́jọ́ àgbéǹde. Ẹ jẹ́ ká máa ṣoṣẹ́ màmá. Ẹ má máa rò pé torí pé ẹ ti ní àwọn èèyàn àti and all this kind of thing, you believe you can just ẹ kò lè sọ anything tó bá wù yín sí anybody. No, ẹ má try ẹ̀. Àwọn wo ló lé Ìgbòho sígbó? Ṣebí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ gbọ́ lórí social media bẹ́ẹ̀ gbọ́, but ẹ kò fẹ́ sàsọdùn kọ́ lè sọ pé you know it all. And that is why tó ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn yín ẹ pọ̀ lórí social media ẹ tẹ́ máa ń ní attitude pé èmi ni mo mọ̀ sọ jù, èmi ni mo mọ̀ jù, èmi ni mo mọ̀ everything, èmi ni mo ṣe kíní kan. Èmi ò ń bẹ́ anybody ṣe, I just dey my own lane jẹ́jẹ́. Mi ìwà àtàṣe unnecessary àtàṣe, mi ìwà unnecessary friendship kankan níbi kankan. Tí ilé oge mi tó gé jẹ, ìwọ̀nba nǹkan tí mo ní mo wà contented with it. Mi ò wá ọba, mi ò wá joyè, mi ò wá unnecessary kíní kan tí máa bá ya fọ́tò àbí kíní kan. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú gbogbo rubbish ẹ̀. Ṣùgbọ́n Màmá Esabod, ẹ ronú o, gbogbo tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́, gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ àtàwọn show tẹ́ ń ṣe yìí, ó lè padà wá ré bọ́ọ̀lù yín lẹ́sẹ̀, kó wá padà hàn tẹ̀yìn lọ́jọ́ iwájú. Bí ẹ̀mí ti rí, ọlá ò rí bẹ́ẹ̀ màmá. Yorùbá, ìgbésí ayé yín ò wù mí. Yorùbá tó bá. Ó tọ́ ni, ìgbésí ayé wa lè máa wù yín. Ṣé mọ̀ pé yín ni nọ́mbà tẹ́ bá ti sọ̀rọ̀ Màmá Esabod kókó wà tí mo máa rí pé ẹ kì í realize tẹ́ bá ti sọ̀rọ̀ Yorùbá. Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé òyìnbó lẹ́yìn Yorùbá yẹn rí wọn lọ́ọ̀kan ẹ kàn come across them.
ṣé rí torí pé nídìí ìyá nídìí bàbá Yorùbá ni yín látòkèdè sàlẹ̀ níbú àbí nínà ọ̀rọ̀ gbogbo everything yín Yorùbá ni from A to Z àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn. Mama Esabod gbogbo ìgbà tẹ́ bá ti ń gbé Yorùbá ṣépè tẹ́ ń sọ̀rọ̀ àfàṣà sí wọn tẹ́ ń yọ ìpè ojú wọn tẹ́ fi hàn wọn tẹ́ ń ṣe oríṣiríṣi nǹkan tẹ́ ń ṣe mo fẹ́ kẹ́ kọ́kọ́ máa mọ̀ wípé ẹ̀yin gọlẹ kẹ́ tó sọ kó tó dé ọ̀dọ̀ ti tèmi bẹ́ẹ̀ kẹ́ tó rò pé bóyá èmi lẹ sọ̀rọ̀ sí àbẹ́ ní ọ̀dọ̀ ọmọ Yorùbá ẹ̀yin gangan lẹ kọ́kọ́ sọ̀rọ̀ síra yín o because ọmọ Yorùbá ni yín. Tẹ́ ẹ bá ní àbòsí Yorùbá pọ̀ ajápẹ́ lábòsí ni yín gbogbo tẹ́ ẹ bá pe Yorùbá òun náà lẹ ń jẹ́ yẹn o ẹ jẹ́ àgbo. ìjọ wá Yorùbá kó tó péjọ Yorùbá ọ̀dájú Yorùbá onílára. A jẹ́ wípé ọ̀dájú ni yín Mama Esabod a jẹ́ wípé nílára lára nìyẹn o torí pé Yorùbá ni yín mi ò tó bẹ́ẹ̀ o èmi kàn sọ kó tẹ́ sọ lèmi náà try láti sọ Yorùbá ni mí ẹ ti pè wá ẹ ti condemn àwa bọ gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí ọmọ Yorùbá ni a jẹ́ pé ìkàlẹ̀ ẹ̀yin náà a jẹ́ pé ọ̀dájú ni yín a jẹ́ pé onílára ni yín. báyìí kà ẹjọ́ wa yẹbi gbogbo yín dẹ̀ ń kéwì kí mi dẹ̀ ń bú mi torí pé Sunday Igboho ó fẹ́ fà mí wọ Yorùbá Nation mo ní mi ì ṣe gbé. ìrọ̀lẹ́ pa Mama Esabod mi láìkẹ́ ibo ni Sunday ti fà yín wọ Yorùbá Nation ẹ̀yin wo mi ẹ má pàtàkì àwọn kókó tí ò ṣe pàtàkì àti pé tí Sunday Igboho bá pè yín tó bá ní pé kẹ́ darapọ̀ mọ́ Yorùbá Nation pé ó respect yín ni ìgbà tẹ́ ẹ wá darapọ̀ mọ́ Yorùbá Nation kí ló wá ṣẹlẹ̀ àìdarapọ̀ mọ́ Yorùbá Nation yín ṣé kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tó bá wù kó máa ṣẹlẹ̀ nínú movement lónìí it is a very normal thing mama Ọlọ́run ṣe you are a learned person ṣe bẹ́ẹ̀ máa ń lọ sórí Google anyhow ẹ lọ síbẹ̀ kẹ́ lọ Google ẹ̀jọ̀ bólẹ́tìrì tó ti ń gba orílẹ̀-èdè tí wọn kì í face difficulties and challenges lọ́dọ̀ ti tèmi inú mi á máa dùn nígbà tí challenges bá dé and that is why ẹ ṣe máa rí mi kì í wà afraid of any challenges in life máa stand gidigba ni bẹ́ẹ̀ ni ìdí ni wípé nǹkan tó bá ti jẹ́ nǹkan gidi ilé ayé tó máa wà successful ó ti di dandan kó pay price mama just because ẹ lè ní orúkọ yẹn lé ní o kí gbogbo ayé gẹ́gẹ́ bí ṣe máa sọ pé all over the world they celebrated you wọ́n mọ̀ yín federal government know you you are a voice you are this you are that mama you are paying the price ṣe rí lọ́dọ̀ tèmi báyìí ṣe rí èmi ò lè pay irú price tẹ́yin máa ń pay no oníkálùkù ló mọ nǹkan tó agbára ẹ gbé ó lè mi ṣe rárá dúró lórí owó ti tèmi jẹ́jẹ́jẹ́ torí kí gbogbo ayé mọ̀ mí ká ní voice ni mí kan nígbà kankan láwọn kankan ní kíní kan ní yẹn tí mi ń jẹ́ tí ò ní kankan yẹn ẹyọ irú price tẹ́yin pé èmi ò lè pay ẹ̀ ẹ̀yin láìkí price yẹn. òótọ́ ò lè jẹ́ ń ṣe pé mi ò mọ́rọ́ pa. kò sẹ́ni tó gbé yín kò sẹ́ni tó invite yín wá màmá ẹ má máa sọ nǹkan tí ò sí nobody kò sí Igboho bẹ̀ yín èèyàn mélòó ló ti bọ́ síta tí ní Igboho wá bẹ̀ òun nínú ilé òun Igboho wá jókòó takú sẹ́nu ọ̀nà òun pé dandan kó wá join movement no ẹ má máa torí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu ẹ má torí pé káwọn èèyàn lè sọ wípé kinní kan kẹ máa try láti máa elevate ara yín fún nǹkan tí ò sí gbogbo kò sí gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ táwọn òun o. ìgbà tó pè mí sórí line chat tí máa ń ṣe ṣáàtì ní Sunday Igboho mo ní ẹ lè rí ìgbà ṣọ́kọ̀ tó wá ṣe. èmi tún wá sọ fún yín màmá wípé kì í ṣe ọ̀rọ̀ ẹnu yín ta ló ń sọ fún yín wípé within ibo lè ti rí màmá ẹ padà lọ sórí Google Mama Esabod ẹ lọ wo orí Google kẹ type anything typeable kẹ mú jáde ibi tẹ́ rí tó ti ń pariwo kó fẹ́ gba orílẹ̀-èdè tuntun even ní diaspora ní ìlú òyìnbó tájọ wáyé iye ọdún tí wọ́n fi ń pariwo iboletiri tó ti ń pariwo láàrin ọdún 3 sí 4 tó ti ń gba orílẹ̀-èdè tuntun Mama Esabod you are a learned person torí àwíjàre ẹ fẹ́ kí tọ́tán lẹ́nu ni you know the truth and for your information ẹ̀yin tẹ́ ń kọ orí burúkú ń bẹ̀ tẹ́ ń ṣe bí òṣì tẹ́ ń fòṣì ṣayò ẹ jẹ́ ìsọ̀kọ́ fún yín èmi ò bí gbogbo ayé bá dẹ̀yìn inú Yorùbá Nation mi ní dẹ̀yìn instead tí máa lọ máa ní ìgbàgbọ́ àti hope tí ò lè sí láyé nínú wọn Nàìjíríà tó ti tán mi ìmọ̀ how long tí Yorùbá Nation máa gbà I am standing with Yorùbá Nation torí ibi tá ti pariwo tá ti ẹ̀ṣìdé awareness tó délé ní àìmọye orílẹ̀-èdè láàrin ọdún 10 gan wọn ò tí ì dé ibi táwa ti dé nínú Yorùbá Nation and I'm super proud of that it can only be God
mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Akíntóyè, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Màmá, ẹdìyẹ tó yàgbẹ́ sísàsùn àti sùn ara ẹ̀ ló ń bàjẹ́. Obìnrin kan náà wà tó ní wọ́n pè ní kí ni wọ́n ti ẹ̀ pé wọ́n ní MK Abíọ́lá. Ìyẹn náà dé. Èmi mọ̀ bí tóbìnrin ti fẹ́ ní ìdí ogun. Ẹ̀rí ìyẹn sọ máa. Mi mọ̀ bí tóbìnrin ti ní ìdí ogun. Ìyẹn wọ́n mórí gbogbo yín. Àwọn yìí. Èmi mọ̀. Bí mo ṣe wò nínú mi ń dùn. Mo mọ̀. Pé Sunday Igboho ló dùn mí fún jù. Mi ní ìpè ní Igboho ọmọ Ìbàdàn nítorí ìlú. Rárá. Ẹ má sọ wípé ó dùn yín fún, kò dùn yín fún. Kò lè dùn yín fún ká ṣe nǹkan tó ṣe tẹ́ ṣe fún ní ìgbà tó ní problem, ìdélé tó ní problem. Kí lè ṣe tó dá ẹlẹ́ advice ẹ̀ kó má join Yoruba Nation. Ṣé ìgbà tó wá fi kú lé, ṣé nǹkan tẹ́ bọ́ síta tẹ́ wá ṣe ní àsìkò ìgbà tí ìkọ́ gbóná yẹn, òun ló yẹ kábíyamọ ṣe. Abíyamọ ni yín náà. Abíyamọ ni yín tó bá jábúrò yín kọ́, ṣé nǹkan tẹ́ ṣe yẹn lẹ máa ṣe. Èmi mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ ń rí, gbogbo ẹlẹ́dẹ̀ ń wò, ṣùgbọ́n ilé ìtẹ́ bá ti fẹ́ sọ kọ́ lè sọ wípé ẹ̀yin lẹ know it all, ẹ ti sọ bẹ́ẹ̀, kọ́ lè sọ wípé yes màmá wọn ti sọ o, tó bá ti sọ bẹ́ẹ̀ ló ṣe rí. You are not God, Mama Esabod. Mama Esabod, you are not God. Ẹ má be calming down, mama. Ṣé rí ọ̀rọ̀ social media yìí, ó ti wọ̀ yín lára gan-an, ó ti wọ̀ yín lára bàjẹ́bàjẹ́, and you need to take a break, mama. It is getting too much. Ó ti pọ̀ jù. Ṣé bá rí àwọn Oprah Winfrey, I rí many of them. Wọ́n ò fi ṣóòkì, wọ́n ò fi bá many things jẹ́ lórí social media yìí. Mama, every year lẹ́ ń dàgbà sí, ẹ má be calming down. There are some talk. Àwọn ọ̀rọ̀ kan wà tí ẹ sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe dàgbà lójoojúmọ́ every year tó celebrate birthday yẹn dẹ̀ máa dàgbà nínú ọlá, nínú àlàáfíà tẹ̀mí gúngùn. Mama, there are so many of it tí àwọn tó follow yín gan wọ́n expect kẹ́ máa sọ irú àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu yín mọ́. Ipò àgbàlẹ́wà sí àgbà máa ń tolé, àgbà máa ń ṣe nǹkan ni. Ọpọlọ lèèyàn máa fi ṣe nǹkan tẹ́ bá tiẹ̀ máa gbé nǹkan kalẹ̀ gan tí ò kì í ṣe ọ̀rọ̀ fracasi tó jẹ́ irú nǹkan bàtàbàtà báyìí. Èèyàn máa ń fi ọpọlọ gbé ọ̀rọ̀ kalẹ̀ ní gẹ́gẹ́ bí àgbàlagbà. Èèyàn kò ní sọ̀rọ̀ ṣàkúṣàkú ṣàù anyhow. Ẹni gbogbo nǹkan tí Dúpọ̀ Onítìrí forí wa gbára, ẹni inú yín dùn, ẹnu yín lè má dùn, kò sí wàhálà. Ẹ jẹ́ kí inú yín má dùn. Tó bá ti jẹ́ wípé nǹkan tó jẹ́ kí inú yín dùn nìyẹn, nǹkan tẹ́ láìkì tó máa mú inú yín dùn nìyẹn, then ẹ máa jẹ́ kí inú yín má dùn lọ. Kò sí wàhálà. Nǹkan ẹyọ kan ni mo mọ̀ wípé gbogbo nǹkan tó ní kálukú ṣe lórí social media, history will judge every one of us. Bẹ́ẹ̀ ni àìlè máa ṣe lè ní kó máa dùn mọ́ wa. Bí àlọ́ bá lọ, Mama Esabod, àbọ̀ yìí ń padà bọ̀.